ẹ kó ojúmọ́ ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire eré àti ìbùkún wá jẹ́ ti gbogbo wa ní oṣù ọjọ́ kìíní nínú oṣù kejì ní ọdún 2023 lágbára Èdùmàrè Olúwa lẹ́nìmọ̀rẹ́ ọba mi alágbára ọba lógo jùlọ inú oṣù yìí wàjú lówó wàjú lọ́lá wàjú lọ́rọ̀ àti ààbò ọkàn àbò ẹ̀ láṣìírí obìnrin àbò ẹ̀ láṣìírí ọmọdé àbò ẹ̀ láṣìírí àgbà àbò ẹ̀ láṣìírí ìbùkún ayérayé ajẹ́ tiẹ̀ èyí tí mo sọ́ba rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ rí mi lénìí àti èyí tẹ́ rí mi àti ẹ̀yin tẹ́ ṣáṣẹ́ àti ẹ̀yin tẹ́ ṣáṣẹ́ ọ̀nà ńlá fún gbogbo yín báyìí eré àti ìbùkún ajẹ́ tiwa o ẹ jọ àṣìjẹ tí fẹ́ kọ́ wa lénìí àṣìjẹ oṣù tuntun ni àṣìjẹ oṣù tuntun tá máa fi rí owó ní oṣù tuntun túra tó sùn yẹn tá máa fi rí owó yíká tá máa ṣe ẹ̀dọ̀ màlúù lélẹ́yìí ẹ̀dọ̀ màlúù yẹn a lè ra ní bíi 1000 tẹ́ bá lè jẹ tán a lè ra tó bá pọ̀ a lè ra ní 1000 tẹ́ bá jẹ́ ra ní 1000 epo jẹbọ lélẹ́yìí àwa epo jẹbọ yẹn ara gé díẹ̀ nú ẹ̀ àmùsórí ọlọ àlọ àkúná àwa mú ọmọ ní gèlègélé àmú ọmọ gèlègélé sí lórí àlọ àkúná náà àwa mú àwa àti wá mú ẹ̀dọ̀mọ̀lú yẹn àti kò sí inú ìsàsù tuntun la máa fi ṣe o every month ìsàsù la máa fi ṣe èyí tó lò yẹn òtí lè lò ní oṣù tó ń bọ̀ ìsàsù yẹn so wà wá fá gbogbo àwọn pẹ̀lú wà á fi ìyèrè mẹ́sàn-án náà wà fi sí wà á lọ pọ̀ pẹ̀lú ẹ̀ ìyèrè mẹ́sàn-án ló máa lọ pẹ̀lú epo jẹ̀bù àti ọmọ ní gèlègélé wà á lọ pẹ̀lú ẹ̀ bá ti lẹ̀ pẹ̀lú ẹ̀ wà wá fa sórí kíní yẹn wà á fi epo díẹ̀ sí iyọ̀ náà díẹ̀ wà á sè é wà á ti sè é ó bá ti jiná ọmọ ìyá mi sọ sí orí òṣùká àbí orí tébù má sọ sí lẹ́lẹ̀ sọ sí orí òṣùká àbí orí tébù tó bá tó wá ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá mi what you need to do òun ni pé gbàdúrà sí ó bá ti tutù gbàdúrà sí gbàdúrà owó ní oṣù yẹn kò rí owó kásẹ̀ rẹ̀ kóbò ọkùnrin kóbò lásán obìnrin kóbò lásán ọmọdé kóbò lásán àgbà kóbò lásán iṣẹ́ àjọ àti bẹ́ẹ̀ kọ́nà kó lù àwọn káyé bò lásì wọn rí di ọmọdé gèlègèlè káyé má rí jẹ dábà ṣàjẹbọ láàárọ̀ àṣẹ rẹ̀ má bò lálẹ́ ní káyé bò lásì gbàdúrà bẹ́ẹ̀ bá ní gbàdúrà bẹ́ẹ̀ jẹ́ ọ̀rọ̀ àmú hot sí mú ẹni hot sí bí àgógóró àbí ẹni hot ẹni ṣìnà ṣáà mú sí bá ti mú sí wà ní ìkàtí mọ̀ sọ àṣírí àbò túrà oṣù yẹn ni àṣírí àbò túrà oṣù yẹn ni ó lè ṣe lé ní today's 1st 2nd 3rd and 5th ó lè ṣe di 5th so dọ̀lẹ́yìn ìgbà yẹn òfégè kò sí kọ̀ọ̀ mẹ́ mọ́ iṣẹ́ yìí dájú iṣẹ́ tó dájú ni but Elédùmarè Elédùà olóní lóní ìwélé olólégbò ló bá wa fi àṣẹ sí so ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire mo bẹ̀ wá mo rọ̀ wá gbogbo wa èyí káṣe kó ba lè bò wo ní ọmọ tó fẹ́ kó fẹ́ nítorí òun lọ skul náà káṣe ba lè bò kó ba lè sanwó skul ẹ̀ àmọ́ ẹni tó ti sanwó skul ọmọ àmọ́ ẹni tó ti sanwó ná àmọ́ ẹni tó ti sanwó lé àmọ́ ẹni tó fẹ́ sanwó lé tó ti rí owó ló san so that's the reason why mo fi kọ́ wa náà nǹkan yìí táṣà lè fi bò tá lè fi rí àwọn kan ṣe ẹni tó fẹ́ ṣe ìnáwó náà tó bá lo iṣẹ́ yìí ó máa rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ lágbára Èdùmàrè ìrírí àti òkú ayé tó wa orúkọ mi náà kò mọ̀ yípadà babaláwo international ẹ wo ẹ̀wọ̀n yẹmi mo bẹ̀ wọ́n mo bẹ̀ yín ẹ bá mi ṣe fídíò yìí náà ṣé kẹlòmíì bá lè jì fáì ẹlòmíì sì ń sọ́fà lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá rí ìkọ́tẹ́ tó bá rí kíní yìí sì tó bá lọ ṣe àṣẹ lè bò ó lè jẹ́ pé òun ló mọ gba ládàá ẹ̀ ó lè jẹ́ pé òun ló mọ gba ládàá ẹ̀ rí àti òkú ajé tiẹ̀ o thank you very much ire o have a blessed month ahead.